Òwe òní lórí Bembeyeke TV. Ewúrẹ́ tó lè kígbe jù, ẹ̀parí ẹ̀. Ìparí ẹ̀ rèé: ewúrẹ́ tó lè kígbe jù kọ́ lèbi ń pa jù. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ewúrẹ́ tó lè kígbe jù kọ́ lèbi ń pa jù. Ohun tó túmọ̀ sí ni pé ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ tí wọ́n bá rólówó wọn gbà míì, wọ́n á máa kígbe, wọ́n á máa kígbe, wọ́n á máa kígbe. Léyìí tó túmọ̀ sí pé ó ṣeéṣe kó jẹ́ pé igbe wọ́n fi ń yọ̀ mọ́ olówó wọn ni. Tó bá tún wá jẹ́ wípé ebi gan ló ń pa wọ́n, ewúrẹ́ tébi bá ti pa jù kò ní lè lágbára láti kígbe. Ewúrẹ́ tó lè kígbe jù kọ́ lèbi ń pa jù. Eégún sì wà lára ẹ̀, agbára sì wà, ló ń kígbe. Ìyẹn túmọ̀ sí wípé òwe táwọn èèyàn máa ń lò láti fi ṣàpèjúwe bí nǹkan ṣe rí lára ẹnìkan tàbí lára èèyàn kan rèé. Bembeyeke TV. Bembeyeke TV jẹ́ ìkànnì tó o ti lè rí ìròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa. Kí ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín. Ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ, kẹ́ comment ló bá tán. Gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín. Bembeyeke TV, ojúlówó ìsọfúnni. Ẹ máa wò ó lóní Bembeyeke.